Ọ̀gá yín kọ́. Okay. Alábàákẹ́. Báwo ni díẹ̀? A dúpẹ́ fọ́lọ́run. Ṣé wọ́n okay? Àlàáfíà ni. Ó tọ́jọ́ méje, ó tọ́jọ́ mẹ́ta, kí ló dé? Ìjọpọ̀ pẹ̀lú. Ọkọ mi rèé àti àwọn ọmọ mi. Stop ẹ̀ mi gbọ́ jàre, kí ló sọ? Mo ní ọkọ mi rèé, àwọn ọmọ mi rèé. Ọkọ ẹ̀? Bẹ́ẹ̀ni. Really? Èmi nìyẹn. Ẹ pẹ̀lẹ́ sá o. Ẹ sá. Ẹ rọra sá o. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìyàwó yín àbí? Ìyàwó mi ni. Oh, that's good. Àwọn ọmọ yín náà ni? Àwọn ọmọ mi ni. Oh, very good. Jọ, kí lorúkọ tiẹ̀? Káyọ̀dé lorúkọ rẹ̀. Olúwa Káyọ̀dé, and you? Baby. Láìdé rẹ̀ òun jẹ́. Oh, Láìdé. Ọlábà yín léra ẹ̀. Ọlọ́run. Làbákẹ́ ṣé kò sí problem? Kò sí problem, à ń bọ̀ láti pàtí kan ni à ń lọlé. Ó sure Bẹ́ẹ̀ni. pé kò sí problem? Rárá o. Oh, that's good. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ń lọ sílé bó lọ́dọ̀ yín yẹn? Adéọlá close ni. Adéọlá. Adéọlá nọ̀sẹ̀ díẹ̀ síbí o. Àkó. Ní ìgbọ́? Àkó. Ẹ má wọrí, àwọn máa gbọ́kadà, àwọn máa lọlé. Àkó. Làbákẹ́ ò lè gbọ́kadà. Èmi gan bísí náà mo lọ síbi kan níbọ̀ mo lè gbé yín débẹ̀. Ẹgbẹ́ wa délé. Àìṣe ojú kò ní tì ní. Ẹ kú ní dààmú. Oṣù Àlàyé. Ẹ jẹ́ kára wọlé, ẹ jẹ́ kára wọlé. Ẹ ṣe tí ẹ ní dààmú. Ẹ wà bẹ́ẹ̀ ṣe bá yẹn. Ẹ wà bẹ́ẹ̀ o. Tó ìlànà tẹ̀ ń ṣeré tó da àwọn ọmọlẹ̀ tó àwọn ẹ̀yọ̀ jẹ tó mú tó wọn bẹ̀rẹ̀ láti àárọ̀ ó mójútó ọmọ ó wà ń lọ ọmọkùnrin ìlànà tó ṣẹlẹ̀ àbí àṣírí ẹ ti tú o. Ẹ jọ bọ̀dà tálẹ̀ yín. Lóṣù ṣọ́ọ̀bù kan tó fọ́ ni ṣọ́pẹ́rù ti bàbí sá gateman náà rò kó fẹ́ sílẹ̀ bùbọ̀ kí lọ́tò wọlé ọkùnrin ṣọ́pẹ́ máa tó ń kọ́ ọmọ yọyọ níjọ́ yẹn. Really sorry. Tí o ní tó fojú mi rí èmi ní máa tó ń kọ́ ọmọ yọyọ tó ń kọ́ ọmọ yọyọ tó gbé wọn bá ìfà mi ẹ jọ ẹ wá mú ìyàwó tèmi ẹ wá lọ́mọ tipátipá bí ejò wá bí. Ẹ farabalẹ̀ ìyàtọ̀ wà láàrin kéèyàn ọ̀gẹ̀yàn àti kéèyàn lọ́mọ èèyàn bí ejò lọ́mọ èèyàn bí ejò iṣẹ́ ti yá nìyẹn ọ̀gìn ìtàlélẹ̀ tó ti eyín sìn òun ti ṣìrìn bọ̀tẹ́ máa jẹ́ kó máa regret tí ò bá ṣìrìn kò ní dọ́dọ̀ yín bọ̀yìn lẹ́ máa fọpọlọ sí tí ò ní dàbí ariwo ládùúgbò. Ẹ kúlẹ̀ bí ẹ̀wọ́n rí. Wọ́n pé mò ń bá ìfà mi ẹ jọ jẹ́rìí ẹ̀yin méjèèjì kò nà mí lẹ́yìn tì láti máa yan ojú yín ní sẹ́ẹ̀ bá tó ń bá lẹ́yìn ẹ̀kọ́ ló lọ bá wọn ní ọ̀pá ilé ṣé wọ́n kì í fọ yín rárá ni. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún yín lọ, ọkọ mi ló gba iṣẹ́ kékeré kan tó ní kó kan àwọn iṣẹ́ fún àwọn ọmọ schools yẹn. Tó sọ fún mi yẹn náà ni. So wọ́n dẹ̀ ní kó kọ́kọ́ lọ lo owó ẹ̀ láti fi ṣe ni. Wòjọ́ ó nọ́mà yá. Kò lè sówó lọ́wọ́ wa rárá bí mo ṣe ní kọ́njẹ́ kìnìún àti wọ́n jọ wá bá yín bóyá ẹ lè ràn wá lọ́wọ́. No ó ṣọ̀wọ́n fún irú obìnrin bíi tiẹ̀ lókùn tí ẹjọ́ mi lójú náà wọn àti gbàtà ti wà ní skul báyìí náà mo ti wọ̀ pé obìnrin gidi ni ẹ́ ọkọ ẹ̀ náà dẹ̀ hands dáadáa ẹ ti ẹ̀ fìtìrà yín ẹ balance gan ẹ kó ràn lọ́wọ́ ẹ kó ràn lọ́wọ́ ara yín ẹ pẹ̀lẹ́ èló ni owó tẹ̀ ẹ wá báyìí ń sìn ọkọ. Iye bá ní náà ni àmọ́ yé máa parí iṣẹ́ yẹn gangan kábàtẹ́rì bíi 210 220 lágbára Ọlọ́run. 210 220 èló lẹ wá níbẹ̀ àsọkọ tí mo lè wò pé ọkọ rèé o pé èló lẹ ní. Ní nǹkan kan. Jẹ́ kán sọ̀rọ̀ náà jẹ́ kán sọ̀rọ̀ àyùbọ̀ náà tẹ̀kẹ́ tó fi rí báyìí. Èmi kọ́ Ọlọ́run ni. Èló lẹ ní. Àti ẹ̀ tí ní kankan lẹ́ rárá. Ẹ̀yin ò ní rárá ẹ lówó lákàntì yín bá wẹ́ ìyẹn ò ń ṣe problem 220 àbí máa fún yín ní 350,000 naira. Ẹ ṣe ojú kò ní tí. Bébì dìde ẹ dìde. Irú yín sọ̀rọ̀ ṣẹ́rí olójú olórí lè ṣe irú wọn fẹ́ ṣe wá yẹn ẹ ṣe ojú kò ní tí ẹ ní wálẹ̀ nǹkan kò ní ṣe yín kò ní ṣan ọmọ yín. Ojú kò ní tí yẹn ṣe mo dúpẹ́ o mo dúpẹ́ o. Òun ni mo ṣe fún. Ẹ ṣe ṣeun èmi náà ẹ ṣeun. 350,000.